ẹgbẹ́ mi àtẹ̀wé àtàlà àgbà o. Ọ̀jì àtẹ̀wé àtàlà àgbà. Ìdásùwà. Orí alábì gbogbo ọ̀rẹ́. Ìyálọ́jà èmi tó pẹ̀ láàbàgbà òun àkọ́kọ́. Àwọn tó bá sá. Àwọn tó wá ìjọba lóko. Àwọn tó bá sá bí ìmúdà. Speaking speaker. Àwọn tó speaking speaker. Ẹ̀yà oníná lówó. Àgbẹ̀kẹ̀ consistency two. Ẹjọ́ àwọn. Ẹ̀yìn consistency two. Ẹ̀dúró tán. Ẹ bá dúró fún nínú làkèké. Ìyẹn nínú àṣẹ òṣìṣọ́lá. I thought the speaker was speaking. Ṣé yàrá jà ọ́? Wọ́n lè rò yẹn lọ tó kún ọ̀ ti nínú. Má sọ fún ẹnu dáadáa kó má ṣe sọ fún ẹnu. Má sọ fún ẹnu dáa kó má ṣe sọ fún ẹnu. Nínú lówó máa lónìí mo má ṣe sọ fún ẹnu. Má ṣe sọ fún ẹnu. Nínú lówó sí sọ fún ẹnu. Owó nínú ní àìṣọ́lá lówó máa lónìí mo má ṣe sọ fún ẹnu. Oní ọ̀jì náà ò nílò. Wọ́n jẹ́ báwọn lájọ náà rẹ̀wò, ọba sálọ náà ò nílò. Ọjọ́ ẹ̀dá ẹ̀ òjòrò ọkọ̀ òṣàkúrọ̀. Ọ̀nàrẹ́bù Akíọ́lá. Akíọ́lá ni gbogbo ìlú orí àkété o. Nọ́mbà ọ̀hún bá ètò òdo. Ẹgbẹ́ òdo. Ọ̀jì máa wò lọ. Presidenti, wàá tọ́jú àṣìwò yìí olùgbà ẹ̀, ó dún kìkìkìkì, ọkọ̀ yẹn tún dé, bàbá ìyá náà àmúṣe. Tọ́jú Adémi ìròrí ẹ̀, Adéwọ̀ ọ̀rẹ́ ọ̀, Adéwọ̀ ìgbóṣó. Adéwọ̀ ọ̀rẹ́ ọ̀, Adéwọ̀ ìgbó. Ìlànà orí àwọ̀. Akíọ́lá. Alọ́gà orílẹ̀ Agége SCDA ẹ máa kó àdúró tí ìlú ọba so. Ìyálọ́jà jẹ́ náírà. Ìyálọ́jà jẹ́ náírà. Wọ́n náà ọba sábì mọ́. Àrísà lọ ọ̀rẹ́ bá wà sí láwọn ẹ̀ka pẹ̀lú kí ọ̀rọ̀ ṣe wá nígbà pàdé mi náà ọ̀rẹ́ bá so ọ̀rẹ́ bá bá wọn Jericho at 60 on the 18th of June àwọn alábàákọrin mú ọjọ́ ìdírí tù mí lọ ọ̀bá àrísà ọ̀rẹ́ bá wà sí àwọn alákẹ́ẹ̀kẹ́ ọba sọ ìbẹ̀rẹ̀ èso ṣẹlẹ̀ ọ̀rọ̀